kí gbogbo wa níbikíbi tí a ti ń gbọ́ mi wípé a kú ojúmọ́ mọ́ a kú ojúmọ́ ire tó mọ́ wa ní òwúrọ̀ tòní. Orúkọ tèmi ni Omidan Adésínà Rashida Adébímpé. Ọmọ Ọ̀mọ̀ta iná ni ọmọ Ọ̀mọ̀ta àyàyó, ọmọ àṣokò bí ẹkẹ. A tún ti dé sójú ìwòran yín láti iléeṣẹ́ RPM TV lórí ètò Yorùbá ló láṣà annual Ramadan lecture, ìyẹn ìpín kẹta. Mo fi àkókò yìí kí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé lágbà wípé a kú àti lọ oṣù kẹyìn, kí Ọlọ́run má fi ládà ibẹ̀ dùn wá. Ọ̀sẹ̀ yìí ni ó gbẹ̀yìn ìpele kejì tí ó sì bẹ̀rẹ̀ ìpele kẹta. Rí pé ọ̀sẹ̀ ńlá ni, ọ̀sẹ̀ tí ó yẹ kí gbígbàdúrà wa tún lékún sí, nítorí ẹ̀ẹ̀kan lọ́dún ni irú àǹfààní báyìí máa ń wáyé. Kí Ọlọ́run máa dùn wá ládẹ gbogbo iṣẹ́ ládá tí a ti ṣe síwájú, kí Ọlọ́run jẹ́ àtètè rí gbà bíjà Rasulullah. Olàdúrà kan fi wá sí mi lórí ẹ̀mí wípé màmá jẹ́ ń sùn lọ o, màmá jẹ́ ń sùn lọ. Màmá jẹ́ ń sùn lọ o, màmá jẹ́ ń sùn lọ. Lásìkò tàdúrà mi ò gbà o, màmá jẹ́ ń sùn lọ. Lásìkò tàdúrà mi ò gbà, màmá jẹ́ ń sùn lọ. Àsìkò tí àdúrà ní kálukú wa yóò gbà, kí Ọlọ́run má jẹ́ kí a sùn lọ, kí Ṣaitan má tàn wá. Laylatul Qadri ni ó bẹ̀rẹ̀ ní òní olónìí yìí, kí Ọlọ́run wọlé ọjọ́ òní, kí Ọlọ́run má fi ládà dùn wá, kí Ọlọ́run jẹ́ ká ṣe kòńgẹ́ òru abiyì, nítorí kò sẹ́ni tó mọ̀ ọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìró tí Ànábì fún wa, ó ní pé kí a máa wá sí mẹ́wàá ìgbẹ̀yìn oṣù yìí, kí Ọlọ́run jẹ́ ká ṣe kòńgẹ́. Lọ́la bismillah iná àtọ́yìnà bismillahir rahmanir rahim iná àtọ́yìnà kalkauzar fasọ́lì rọ̀bìkà wà ní ẹ̀nìṣàní àkà òwàlà abdar. Ṣètò ní ohun tí a máa gbé yẹ̀wò lórí ètò, ohun náà ni ìtẹ̀síwájú nípa ti èdè. Kí ni ipa Islam nínú èdè Yorùbá? Gẹ́gẹ́ bí a ti yànnàná àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn, a máa tún tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ míì ní òní. Ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ. Lára ọ̀rọ̀ àyálò Yorùbá tí a yá látinú èdè Lárúbáwá látara ẹ̀sìn Islam, òun náà ni àwọn Lárúbáwá ń pè ní atifli, tí ìpèdè Yorùbá sọ di túnfúlù. Ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ní ìjìnlẹ̀ Yorùbá, òun náà ni ọmọ ìkókó tí ò ti gba orúkọ. Ní gbólóhùn èdè Yorùbá, wọn á ní ẹ pè ya túnfúlù wá kó wá fọmọ ẹ̀ lọ́mú kò yé ké. Ọ̀rọ̀ kejì náà ni alkhabar, tí èdè Yorùbá sọ di làbárì, tí ìtumọ̀ ẹ̀ ní ìjìnlẹ̀ Yorùbá sì jẹ́ ìró. Ìró tí mò ń sọ kò ń ṣe ìró álífábẹ́ẹ̀tì o, ẹ jẹ́ ń lò gbólóhùn kó lè yé wa. Wọ́n ní bó bá dé láti iléèwé wàá gbúrò ara ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, tàbí kí wọ́n ní ǹjẹ́ ń gbúrò ìyá yín. Ọ̀rọ̀ kẹta tí a ó máa gbé yẹ̀wò náà ni àwọn Lárúbáwá ń pè ní alkufur, tí ìpèdè Yorùbá sọ di kèfèrí. Ìtumọ̀ rẹ̀ ní ìjìnlẹ̀ Yorùbá sì ni aláìnígbàgbọ́. Ẹ jẹ́ kí a lò ní gbólóhùn. Wọ́n ní ǹjẹ́ aláìnígbàgbọ́ nìwọ ni? Ó ṣe wá ń ronú báyìí, ṣé ò ní gbàgbọ́ nú Ọlọ́run ni? Ó dẹ̀ wá ń ṣe bíi kèfèrí. Ọ̀rọ̀ tó tẹ̀lé náà ni fakharu, ìyẹn lédè Lárúbáwá. Ìpèdè Yorùbá ó sọ di fáàrí látara àyálò, ká ní látara bí a ṣe máa ń pe èdè, bí ọ̀rọ̀ wa ṣe máa ń jáde, a sọ di fáàrí. Ìtumọ̀ rẹ̀ ní Yorùbá ìjìnlẹ̀ sì jẹ́ ìfiniyangàn. Tí a bá ní kí a lò ní gbólóhùn, wọ́n á ní fáàrí bàbá mi ni mo jẹ́, fáàrí àwọn òbí mi ni mí. Mo lè fọmọ mi ṣe fáàrí níbikíbi tí mo bá dé. Fáàrí yìí inú èdè Lárúbáwá ni àti yá.
ọ̀rọ̀ tó kàn náà ni alfatila, ìyẹn lédè Lárúbáwá, ìpèdè Yorùbá sọ di fìtílà. Yorùbá ìjìnlẹ̀ rẹ̀ sì jẹ́ iná tí a máa ń tàn ní alẹ́. Ní gbólóhùn wa ní bá mi tan fìtílà yẹn kí n ríran. Ọ̀rọ̀ tó tẹ̀lé náà ni alwahiz, tí ìpèdè Yorùbá sọ di ìwàásù tàbí ká ní wáàsí, tí Yorùbá ìjìnlẹ̀ rẹ̀ sì jẹ́ ọ̀rọ̀ ìyànjú tàbí ká ní ọ̀rọ̀ ìṣítí. Kí a wá lò ní gbólóhùn, wọ́n á ní tí ó bá di 10 ìgbẹ̀yìn ní oṣù Ramadan, inú ọgbà Ṣéhù Ádámù l'Ágége ní ti lọ máa gbọ́ wáàsí, ní ti lọ máa gbọ́rọ̀ ìṣítí, ní ti lọ máa gbọ́rọ̀ ìyànjú. Ọ̀rọ̀ keje tí a ó tún máa gbéyẹ̀wò lónìí ni àwọn Lárúbáwá máa ń pè ní alwaqti, tí ìpèdè Yorùbá sọ di wákàtí, mídòmí. Wákàtí ní ìpèdè Yorùbá sọ di látara yíyálò tí a yá látinú èdè Lárúbáwá, tí Yorùbá ìjìnlẹ̀ rẹ̀ sì túmọ̀ sí àkókò. Ẹ jẹ́ kí a gbéyẹ̀wò ní gbólóhùn. Wọ́n á ní ìrun kíkí pẹ̀lú àkókò rẹ̀ ní ládàá rẹ̀ máa ń pọ̀ jùlọ, tí ń ṣe pé ká máa kírun ní àsìkò ìrun ní ládàá ìrun fi máa ń kúnná. Kódà yíyá tí àwa Yorùbá tí wá yá àti wá sọ wákàtí di hours, àti fi sọrí ẹ̀ sí àkókò kan, a pè ní ìṣẹ́jú. Tí a bá sì ní ká wo ìtumọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ látinú èdè tó ti ń bọ̀, òun náà ni ká sọ pé gbogbo ìgbà àkókò. Inú àkókò yìí ni mínítì wà, ní ìṣẹ́jú wà, ní àáyá wà, ní hours wà. Ṣùgbọ́n àwa Yorùbá àti wá fún lórúkọ kan ta ní hours, wákàtí. Ṣùgbọ́n kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, bí kò ṣe wípé àkókò ọgọ́ ni wákàtí látinú èdè tí ó ti ń bọ̀. Ohun tí ó tún kàn tí a máa gbéyẹ̀wò náà ni asabab, ní Lárúbáwá máa ń pè é. Ìgbà tí ìpèdè Yorùbá wọnú ẹ̀ látara yíyálò tí a yá, ó di sábàbí, tí Yorùbá ìjìnlẹ̀ rẹ̀ sì jẹ́ okùnfà. Tí a bá ní kí a lò ní gbólóhùn, wọ́n á ní kí ló fa sábàbí ìjà àwọn ọmọ yẹn tí wọ́n fi ń jà? Kí ni ó ṣokùnfà ìjà tí wọ́n ń jà yẹn? Kí ló fà á? Ọ̀rọ̀ tó tún kàn náà ni atọ́ọ̀bà, tí ìpèdè Yorùbá sọ di ìtúbá, tí ó túmọ̀ sí àforíjì ní Yorùbá ìjìnlẹ̀. Tí a bá ní kí a lò ní gbólóhùn, wọ́n á ní wọ́n fi oṣù Ramadan yìí wọ́n fi ṣe ìtúbá púpọ̀ kí n lè bá àrórè gbà lọ́dọ̀ Ọlọ́run, tí ń ṣe pé wọ́n fi wá àforíjì púpọ̀ kí orí ọ̀tútù lè wọlé. Tí a máa gbéyẹ̀wò gbẹ̀yìn lórí ètò tòní, òun náà ni alhamri, tí ìpèdè Yorùbá sọ di àlámọ̀rí, tí ó sì túmọ̀ sí èrò wa ní Yorùbá ìjìnlẹ̀. Wọ́n á ní àlámọ̀rí wa kò ní dàrú o, tí ń ṣe wípé ohun tí à ń rò kò ní ba èyí tí a rò jẹ́ o. A ò lè torí àwíjàre kí tó tọ́ lẹ́nu. Ètò yìí yóò máa lọ síbi tí tọ̀sẹ̀ tó lọ lọ́hùn lọ, kí Ọlọ́run má fi èyí ṣòpin fún wa. Oṣù Ramadan ló ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, kí Ọlọ́run má jẹ́ kí èyí jẹ́ òpin tí a ó ṣe níṣẹ̀mí ayé wa. Lọ́la bisimilahi suratul qadri, bisimilahi rahmanir rahim. Inna anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri, laylatul qadri khairun min alfi shahr. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. Kí Ọlọ́run má fi ìṣòpin níṣẹ́ mi ayé wa, ó máa fi àkókò ìdágbére fún yín wípé salam. Mùsùlùmí ti kálẹ̀ àpọ̀ láyé o, ó fa 1.7 billion láyé.